àmọ́ tó bá yẹ pé dáàdì gan ṣì wà láyé ń sìn ipa wo lẹ rò bóyá wọ́n máa kó nínú eré àgbéléwò wa báyìí. n tó ń ṣe náà lòun náà máa ṣe ṣùgbọ́n mi rò pé mo lè rè ń bò báyìí o kò ń fi mí lẹ̀ kí a lọ location ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì láíláí. Ẹ káàbọ̀ padà Oyinmomo náà lẹ́tọ̀ where we had honey to the spice of life Oyinmomo. Àlejò wa ti wà ń kalẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín mo ní ọdún ni wọ́n kì í ṣàìmọ̀ fọlọ́kọ tó kódà tẹ bá rí ìyá wa tẹ bá rí 1000 ẹ mú ìyá wa kẹ tó mú 1000 wọ́n ṣe mú lọ báǹkì. Ẹ wọ ẹ̀yin èèyàn wa lórí ètò ẹ má wulẹ̀ jẹ́ kí n mú òpó lọ lé olóró ẹ jẹ́ kí n ṣe àfihàn àlejò mi tí mò ń sọ ẹ̀yin náà ti ń retí. Orúkọ wọn ni màmá wa Rabiatu Idowu Phillips tí gbogbo wa mọ̀ sí ìyá Rainbow ìyá Òṣùmàrè. Mami ẹ káàbọ̀ sórí ètò wa mà. Ẹ káàárọ̀. Ẹ kú ohùn. Ẹ ṣeun ma. Ohùn náà ní bàjẹ́. Àmín. Ẹ̀yin ará ilé a kí yín o. Èmi náà tún rè o. Captain Mother Esther Idowu Phillips tí gbogbo yín mọ̀ sí Mama Rainbow JP. Ṣàlàfíà làbà yín. Àlàáfíà tí la. Ọdẹ ọdún bí. Ẹ wá jẹ́ ká wò ó mo ti ẹ̀ láìkí ibi tẹ́ ti bá wa mú yẹn Captain Mother. Mọ́mì òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ lẹ́yìn àgbàlagbà wí tó ṣe bí òwe mà. Òwe ló máa pa òní pààyàn. Àmín àmín àṣẹ Èdùmàrè. Àmọ́ mo mọ̀ wípé iṣẹ́ nọ́ọ̀sì lẹ̀ ń ṣe kó tó di pé ẹ darapọ̀ mọ́ṣẹ́ tíátà tẹ darapọ̀ mọ́ bàbá wa tí wọ́n fi wò pé this is a beauty such a fine girl jẹ́ ń fi ní aya ó dáa lọ́dẹ̀ mi. Báwo ni ẹ ṣe merge báwo lẹ ṣe manage láti di iṣẹ́ nurse tẹ́ fi wọnú eré sinimá àgbéléwò. Àkọọ́lẹ̀ ò ní tà sí èmi tí ń ṣiṣẹ́ mi lọ jẹ́jẹ́ o kan tó ní a fẹ́ fi àǹtí Ìdòwú ṣe ìyá ẹgbẹ́ wa o àwọn ń ṣe rìhásà ní àdúgbò wa ìyá ẹgbẹ́ náà la ṣe tó dẹ̀ dìyàwó. Ìyá ẹgbẹ́ dìyàwó yẹn ni pé upgrade ṣẹlẹ̀. Nígbà tí ẹ jẹ́ ìyá ẹgbẹ́ Òṣùmàrè mo mọ̀ wípé tabaníkà wo ìgbà yẹn ó ti lé níbi 30 ọdún dáadáa tabaníkà wo ìgbà yẹn sí ìsìn ẹgbẹ́ wà nísìn ẹgbẹ́ wà náà gbà yẹn kí ni àwọn ìgbésẹ̀ tí àwọn ẹgbẹ́ yín nígbà yẹn máa ń gbé láti rí pé èèyàn kú ojú òṣùwọ̀n èèyàn dáa tọ́ kó tó di pé ó tiẹ̀ appear lórí TV àbí lórí stage. Ṣé wọ́n pé tẹ́lẹ̀ stage play là ń ṣe stage play tó bá wà níbí o máa mọ bó ṣe máa dúró tẹ́ni tó wà níbí máa rí ẹ ẹni tó wà níbí máa rí ẹ ẹni tó wà níbí máa rí ẹ o dẹ̀ ní kẹ́yìn sí audience dẹ̀ tó bá fún ẹ ní ọ̀rọ̀ láti sọ ìwọ náà wàá sọ ọ̀tẹ́ pé àwọn tó jókòó tó wá wo orí wọn á wú gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ń wò bá a ṣe máa múra bá a ṣe máa wọṣọ ìsọ̀rọ̀ sí ìhùwàsí kọ́ tó lè ní torí ara alẹ́ ẹ jáde la kọ́kọ́ máa ń ṣe à á pọ̀ lórí stage ara alẹ́ ẹ jáde wàá máa sọ fáwọn tó ní ẹwẹ́ mi mo wà ń bẹ̀ yàn lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wọṣọ green yẹn. Ìyẹn ni pé kò sí pé ẹ pọ̀ sí ẹ̀ ṣe ti rí mi láíláí ó lọ nìyẹn. láíláí nígbà yẹn tá a bá ṣe stage play tó bá jàjà show ẹ̀ ìrọ̀lẹ́ àwa múra a máa rìn káàkiri ẹ̀kọ́ àwọn èèyàn ní ojú ìdí ẹ̀fẹ́ jọ ojú ẹ̀ta èmi náà ni ó fi ra ẹ̀hàn gbà yẹn ni ṣùgbọ́n sì Ọlọ́run fi wá hàn. Nísìsiyìí tí Ọlọ́run ti fi yín hàn mo mọ̀ wípé ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé àdúrà tá a máa ń gbà ni pé kí alẹ́ kó sàn wá ju òwúrọ̀ lọ. Màámi èmi mọ̀ àmì living testimony pé alẹ́ ń sàn yín lọ́wọ́ báyìí. Ǹjẹ́ nígbà tí ẹ ti ẹ̀ ń jí nínú iṣẹ́ yìí ṣé ẹ lérò wípé ẹ lè làmìlaka ẹ lè gbòòrò kẹ́ di ìlú mọ̀ọ́ká tó báyìí?
mi ì lérò ẹ o àkọ́kọ́ èmi ò tẹ̀ ní interest because n tó máa ń mú mi tí mo fi máa ń wo ohun tó ń ṣe rèé o tí n bá sí ní duty lálẹ́ ẹ̀gbọ́n máa ń ṣe night duty máa lọ rehearsal máa wo ohun tó ń ṣe òun ló bí Rabiatu mo máa ń lọ wo rehearsal wọn ni ṣùgbọ́n níjọ́ tó máa ṣe ní Glover Hall ní Marina lẹ́kọ̀ọ́ àrí Rabiatu. ìyẹn ni pé orúkọ kárátà kan ni Rabiatu. bẹ́ẹ̀ ni Rabiatu dance drama náà ṣe ń gbà náà mo ṣàrí pé wọ́n ń lọ wọ́n ń bọ̀ àti ta tíkẹ́ẹ̀tì èrò ti kú lulẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ eré ìgbà ọdún afẹ́ ṣe dago 3 àrí Rabiatu ni ẹ rí Rabiatu ó dẹ̀ jẹ́ kí n try wọ́n ní kẹ́ try ṣé ń bá wa ṣe ni ẹ tẹ́ pé ẹ̀kọ́ wa ń wòrán ẹ jẹ́ n try ọ̀gbẹ́ni Tajudeen Gbàdámọ́sí òun ló ṣe ọkọ nílùú Rabiatu yẹn ọkùnrin òun wọbẹ̀ ọkùnrin tó bá wọbẹ̀ kò ní lọ́mọ òun ló ṣe ọkùnrin tó wọbẹ̀ ṣèbí wọ ọmọ bó ṣe ń ṣe ìtò bá kù díẹ̀ káàtó ìwà páàchì mi wà bá mi. bá ṣe páàchì ti 12 nìyẹn o láti aago 3 apáàchì ti 3 o apáàchì ti 6 o àti rí Rabiatu o tí aago 6 yẹn ni bàbá wa Chief Hubert Ogunde wọ́n wá wòran pẹ̀lú àwọn ìyàwó wọn bíi 2 níbi tọ́jú kò wọ́n ní bàbá Ogunde wá sọ pé kìdẹ̀kẹ́ ń ṣe Ìdòwú ni mo kẹ́dẹ̀ ń wò lórí stéèjì láwọn ìyàwó wa ni bàtà wá ṣetán ló wá pe ọkọ mi pé jọ òun wá Rabiatu kan ju eléyìí lọ n tó ṣe yìí ẹni tó fi ṣẹ́gun mọ̀ pé kò lè ṣe tó yẹn mo ṣe bẹ̀rẹ̀ eré ni o. bó ṣe dòótọ́ nìyẹn. ó ṣe dòótọ́ nìyẹn. ṣé ẹ wá fi iṣẹ́ náà sílẹ̀ àbí ẹ wá ń ṣe lẹ́gbẹ̀ẹ́? láìláì kò ṣe fílẹ̀ wọ́n ní fílẹ̀ ṣùgbọ́n mi ò dáhùn àmì ò dáhùn o. ṣé ti torí owó? àmì ò dáhùn torí tí èèyàn bá rìtáyà kò ní lè máa gba tọrọkọ́bọ̀ tá à ń gbà sí ọkọ mi kú ní 84 mo rìtáyà ní 86 mo dẹ̀ yìí ń gba pension dọ́là àjẹmọ́nú tiẹ̀ lọ́lọ́run á fi ṣe fún yín. lórí ọ̀rọ̀ dádì tẹ wá mú ẹnu bà ẹ́ mo mọ̀ pé dádì wa Àyànfẹ́mi Phillips tí mo bá gbà. Augustine Oroni ọmọ ewé ìgbàṣọ níyàwó ló fò pẹpẹpẹ lè wé ẹmí lura ọmọ onífẹ̀ẹ́ gẹlá. mọ́mí. àwọn ọkọ nìyẹn ọkọ gidi ọkọ ó ń wá progress fún yàwó ó ń wá fọmọ ó ń wá fáwọn ọmọ group ó gbìyànjú kọ́ ẹ pé ó kọ ebè ó gbin àwọn nǹkan sílẹ̀ wà lọ. adẹ̀dúpẹ́ pé ṣe wọn náà bàjẹ́. ṣùgbọ́n nígbà tó wù tán èmi náà ojoojúmọ́ ni mo ń kọ́ sára sí. ẹ̀yin náà bàṣẹ́ tí wọ́n ṣe lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni ọkọ agbéṣẹ́lẹ̀ tó máa di pé wọn ò rí díẹ̀ mọ́ wọn ò rójú wọn rẹ́yìn àmọ́ tó bá yẹ pé dáàdì gan ṣì wà láyé ń sìn ipa wo lẹ rò bóyá wọ́n máa kó nínú eré àgbéléwò wa báyìí. n tó ń ṣe náà lòun náà máa ṣe ṣùgbọ́n mi rò pé mo lè rè ń bò báyìí o kò ń fi mí lẹ̀ kí a lọ location ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì láíláí. tí gbé bá fà. karahun ni o. karahun àtẹ ìfẹ́ ni àmọ́ ó ti yé mi níbi tẹ́ ti mú ọ̀rọ̀ yẹn pé ọkọ làwọn mo ṣe àwọn ọkọ tẹ́ pé wọ́n ṣáà lọ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ò bá lọ oṣù méjì. irọ́. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí. orúkọ tèmi ni Alhaja Fausat Balogun tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mọ̀ sí Madam Ṣàjẹ́ Àbẹ̀ní tí ò lọ́gà Ọlọ́run lọ́gẹ́ ọmọ bàbá dáadáa. Oyinmomo lètò ètò l'Oyinmomo mo ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá káàkiri àgbáyé ẹ máa yí síbẹ̀ kẹ́ máa wo Oyinmomo ẹ máa gbádùn ìgbádùn ẹ máa rẹ́rìn ẹ máa mọ bó ṣe ń lọ. I love everybody. ẹ bá wa ká lọ kájọ gbádùn.
Màmí, mo mọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìkan nínú àwọn ògbóǹtarìgì ẹ̀rọ alágbèéká wa ìyẹn telecommunications company wọ́n wò yín sùnsùn wọ́n wò pé ìyá yìí ló yẹ kí a fi ṣe àwọn ohun tá a fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yẹn communication means advert àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé èèyàn kan ló bá yín rìn ni àbí èèyàn kan ló dárúkọ yín bẹ́ẹ̀ àbí wọ́n mọ̀ yín láti inú ilé tí wọ́n kàn fi mú yín pé ìyá Rainbow ó yẹ ẹ máa bọ̀ yín ló tọ́ sí. ẹ mọ Afeez Eniola. Bẹ́ẹ̀ ni. Òun ló pè mí, màmí àwọn kan béèrè nọ́mbà yín sí yín o lọ́wọ́ òun ṣé kò ń fún wọn. Ó ní fún wọn nkúkú jẹ gbèsè. Létà làwọn ẹ wá pè mí, màmá ẹ jọ̀ọ́ mà a fẹ́ rí yín ní ọ́fíìsì wa báyìí báyìí ṣé ò sí. Wọ́n ní fún dáadáa ni a fẹ́ gbéṣẹ́ kan fún yín ní àti ẹ̀mọ̀ pé ẹ tẹ̀ a fẹ́ gbéṣẹ́ kan fún yín. Mo wá débẹ̀ ńjọ́ náà mo bá àwọn ojú tí mo mọ̀ díẹ̀díẹ̀ mo bá ọmọ mi Lateef mo bá ń gọ́ sí Ayọ̀ Mọ́gàjì àtàwọn kan ṣá kí ló dé kí la ṣe kí ló ṣẹlẹ̀. Wọ́n bá ní màmá kò sí nǹkan kan ẹ tẹ̀ ló pè wá. Olúwa ò ṣe o. Bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn tọ́lọ́run dẹ̀ fún wa ṣe. Àmọ́ látìgbà tí iṣẹ́ tẹ̀ yìí ti wá bẹ̀rẹ̀ mo mọ̀ wípé kò sílẹ̀kùn tẹ̀ tiẹ̀ kan tí ẹ̀ ṣí àmọ́ ó tún máa láwọn ilẹ̀kùn kan tó ti ṣí tẹ́ ẹ̀ lérò wípé ṣé ó yẹ kí ilẹ̀kùn yìí lè tètè ṣí báyìí tó jẹ́ pé ìdarapọ̀ yín mọ́ iléeṣẹ́ yìí ló fà irú àwọn ilẹ̀kùn wo lẹ lè tọ́ka fún wa. For example ẹ wo àwọn Arcview tó wà ní Anthony Maryland tó ń talé bí eré ló bọ́ sí. Táwọn èèyàn tí wàá yà mí lẹ́nu wọn nígbà tí mo dọ́dọ̀ àwọn estate 4 làwọn ní nísìnyí ó ti di 19. Wow. Èmi kọ́ o kí àwọn sọ pé ìyá Rainbow kọ́ o Ọlọ́run ni o. Mọ́mí Ọlọ́run ló fi gíìgì yẹn síbẹ̀. Àti irú Ayọ̀ọ́lá yìí ò ṣe é sọ torí bí mo ṣe padà dé ọ̀dọ̀ ọ̀gá Ayọ̀ọ́lá Ọlọ́run kan tó ni. Èèyàn kan ló máa ń pè mí tẹ́lẹ̀ lọ sí VI á rìkọ́ọ̀dù oríṣiríṣi fún mi tá a bá ń lọ á fún mi ní 100,000 ó lè gbé páálí Ayọ̀ọ́lá yẹn ẹyọ kan fún mi àwa tún ló ṣe é. Ọmọ mi kan tó wà ní Ṣadé kitchen ló wá ní kí wá báwọn ṣe program kan pé mo gbọ́dọ̀ ro Ayọ̀ọ́lá kí n ṣe bẹ̀ kí n ṣe mo ní fún kíni ó ṣe bí ambassador wọn lẹ́jọ́ mo ń láyé kì í ṣe ambassador wọn èèyàn kan ló máa ń pè mí lọ ṣiṣẹ́ ìyá mi àṣẹ yẹn ń rẹ́ra ẹ̀jẹ̀ ni àṣẹ bíi 1 million plus ló ń jẹ lórí mi. Àwa máa fún yín ní 10,000. Ìgbà tí wọ́n á yarí fún Ṣadé kitchen wa ni ó yá lọ́dọ̀ ọ̀gá wọn. Ká tiẹ̀ ká mójú ajé kò ní sọ. Làbá dọ́dọ̀ ọ̀gá mo ti ṣe kọ́kọ́ wọ ọ́fíìsì mo rí aṣọ ọmọ ogun gbàlà tọ́gà fi ya fọ́tò mo ní ọmọ ìyá mi lélẹ̀. Àwa ara wa ti ríra wa. n bá kí wọn kíra wa màmá ẹ kújọ́ mẹ́ta. Mo ní ẹni yìí ní ẹni kí wá ṣebẹ̀ kí n ro Ayọ̀ọ́lá kí n ṣe gbogbo ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bá mi sọ bọ́rọ̀ ṣe tú rẹ́kẹ́rẹ́kẹ́ nìyẹn ká má waste time. Wọ́n wá jẹ́ kí n mọ̀ pé ẹni yẹn ń gba owó lórí mi ó fún mi ní 100,000 ṣùgbọ́n àwọn èèyàn máa ń gbàgbé pé ìbùkún Olúwa ní múni là tí ò fi làálàá sí 100,000 ẹ̀ dẹ̀ ń pè wá Ọlọ́run dẹ̀ forí sí ṣùgbọ́n nísìnyí àdúpẹ́ fọlọ́. Tó o bá ṣe dáadáa mo ń sọ fáwọn ọmọdé tó o bá débì kan má ṣe yan bẹ́ẹ̀ ni farabalẹ̀ tó bá kéré tọ́lọ́run bùkún ó sàn ju kó pọ̀ kó má lè rí.
mo mọ̀ wípé àwọn tó ń wò wá nílé gan wọ́n á rí àwọn ọ̀rọ̀ kan máa dì mú ní ọ̀rọ̀ àgbà ẹ ti mọ̀ wípé kò ń ṣe jojoojúmọ́ là ń gbọ́rú àwọn ọ̀rọ̀ báyìí. àmọ́ mọ́mì mo tún fẹ́ẹ́ dá yín padà díẹ̀ sí ìgbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tí ẹ ti ń mú lọ tẹ́ ń lọ síwájú tẹ́ ń lọ sẹ́yìn. mo mọ̀ wípé láàrin tí wọ́n bá pe first 10 nínú àwọn òṣèré eré àgbéléwò ń sìn ẹ máa wà lára wọn. Nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ayé ìsìn tó jẹ́ pé ẹ̀rọ ayélujára ẹ̀rọ ayé alátagbà internet tó tuntun wà mo rí i pé púpọ̀ nínú yín ẹ tún bá ìgbà yìí àwọn kan ò bá gbà yìí. Kí ni ẹ máa ní ó fà á? Nítorí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn ní Instagram ẹ lo Facebook tẹ́lẹ̀ upload dáadáa torí mo mọ̀ pé láìpẹ́ mo ti mú lọ pé a sì máa ṣe pàtí kan táyé máa gbọ́ tọ́run máa mọ̀. Kí ni ẹ lè sọ wípé ẹ̀rọ ayélujára ẹ̀rọ alátagbà ti fi kún iṣẹ́ yìí sí ìgbà tẹ́ ti ń bọ̀? Ó fi kún ó dẹ̀ bà nǹkan jẹ́. Ṣàlẹ̀ wọ̀nà méjèèjì. Torí àìmọye àwọn èèyàn wa wọ́n wà ní ilé wọ́n sick torí kò sọ́nà mi torí pàwọn àrí ibi gbà ní o àìmọye àgbàlagbà tán ti pa tí o. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ táyé bá bí láyé ń pọ̀ sí i ṣé àwọn kan tó bá ṣe story tí ò bá ní ìyá ìyá àbí ìyá bàbá àwa yóò lè ṣe ń bẹ̀. Tó bá ṣe story tó pé bomb shot náà máa wọ̀ wọ́n máa gbébọn ṣáwa lè wọ̀ so má bínú pé wọn ò pè ẹ́ story wọn lè má lọ síbẹ̀. Okay, ó wà excusable. So èmi ò ń bínú ṣùgbọ́n èyí tó bá jẹ́ ohun tí mo lè ṣe wọ́n á pè mí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo kàn ń rọ àwọn èèyàn wa kó máa bá wa pe àwọn bàbá ìyá tó ń dàgbà yẹn ṣe mọ̀ pé tó bá wà in the midst of people wọ́n á rẹ́rìn-ín á ṣeré. Irú ọmọ mi Fẹ́mi bàtà fẹ́ ṣe ìtàn bàbá Orímọládé ó pe Àtọ́lì ó pe Adẹ́rùpọ̀kọ̀ ó pe gbogbo àgbààgbà yẹn ìgbà tó yá mo ní àwọn tó pè wáyìí wọn ní ṣiṣẹ́ ni ó ní màmí mi pé wọ́n wá ṣiṣẹ́ mo kàn fẹ́ kó wà ní location kó mọ̀ pé àwọn yìí wà láyé wọ́n á fún ọ lówó. Àtọ́lì tó kú yẹn ìgbà tó mọ́ mi fún lówó ó ní tí ì ṣe nǹkan kan màmá ẹ dákun ẹ bá dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi o tí ì ṣe nǹkan kan mo ń jẹun ọ̀fẹ́ mo sòtẹ́ẹ̀lì ọ̀fẹ́ nítorí kẹwàá ṣe náà nìyẹn. At least kọ́ máa bá wa pè wọ́n mo rọ̀ wọ́n ni ó jẹ́ ọkàn méjì kọ́ wá location kọ́ ṣeré kọ́ rẹ́rìn kọ́ mọ̀ pé àwọn yìí wà láyé bí ọ̀rọ̀ bàbá Àgbàkò. ọ̀rọ̀ nìyẹn kí Ọlọ́run jẹ́ kí a túbọ̀ máa gbọ́ torí mo máa sọ fún àwọn èèyàn máa ní tọ́lọ́run bá fún ẹlẹ́mìí tó bá ti ṣe 40 bóyá o ti gba first half mọ́mí ẹ ti gba first half ẹ tún gba second half ẹ tún jọ ọlọ́mọge báyìí tèmi àti yín bá dúró ń gbòòrò wọn fẹ́lẹ́ ní ẹ wò sísí yẹn ni kò bá mi mú wá báwo ló ṣe ń rí lára yín àti pé mo mọ̀ wípé ẹ̀gbọ́n Fẹ́mi náà wọ́n ta yín lọ́rẹ bàǹtàbàǹtà kan lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí. Gift ni o kò ṣeé ṣe o àwọn kan tó máa ń sọ pé màmá Ọlọ́run kó jẹ́ ká dàbí ẹ̀yin náà ẹ má gbàdúrà ẹ̀. tòrá ṣe láwọn ìpèníjà díẹ̀ kan tẹ́yìn náà ń dojú kọ. ẹ má gbàdúrà ẹ̀. Ìyá Rainbow kódà ọ̀tá mi ń tójú mi rí láyé yìí wàhálà ìdààmú ẹkún mi ìgbàdúrà kọ́ta mi rí. ọmọ ibi tó ń pè Ìyẹ̀sí. Ìyẹ̀sí lọ́nà Ṣàngó. lọ́nà Ṣàngó bẹ́ẹ̀ ni. tàbá rìkọ́dù tán wọn bówó tán fún mi ò gbọ́dọ̀ wọ mọ́tò ń bẹ̀ débi máa jẹun torí káwọn ọmọ mi ní èrè owó gbà lọ sí skul láàárọ̀. nígbà tó kẹ́ máa fẹsẹ̀ gbé látọ̀hún ni tí wọ́n bá ti ń wọ mọ́tò tó mọ́ mi ì tí ì lè lọ mo fẹ́ yà lọ́dọ̀ àbúrò mi kan bẹ̀ yẹn tí bá rí i pé gbogbo wọn wọ mọ́tò tán máa ra ẹ̀pà 50 naira a máa jù sẹ́yìn rà a máa fẹsẹ̀ rìn bọ̀ dé Ìjọra. láti Ìyẹ̀sí Ìjọra Olóyè dé Ìjọra. ìgbà míì láti Mìíràn dé Ìjọra ta ló fẹ́ sọ fún
Téèyàn kò bá sọ sọ́kọ fún yàn gan, ṣán máa kò sálè gbàgbọ́. ìgbà tọkọ ti ẹ̀kú ìkan wá tó lóun fẹ́ wa torí pé ó wọlé ó bá wa nídìí ìbà sí àtàfitẹ̀bà tá a gbé kòkò ọbẹ̀ lẹ̀ bó ti yọjú báyìí lórí Ìdòwú wá ó bá lọ bá ṣé ìwọ ló làwọn ọmọ mọ̀lẹ́bí mu ni wọn àbí kí n dà wọn sínú kòtò fún bàbá wọn ni bá a ṣe rí mọ́ nìyẹn èmi ò dẹ̀ blame ẹ̀ òun kò tí ì tọ́jú ilé ẹ̀tàn ò tí ì jẹun kánú. ooo èmi náà yà gbà fọlọ́hún ṣùgbọ́n mo lọ́kọ o láti ìgbà náà mo ti fẹ́ ọkọ ẹyọ kan láti 1984 ọkọ mi ti kú ó béèrè orúkọ ọkọ mi. Tí bá ní kí n gbà kí n má lọ ṣì àmọ́ ẹ fún wa kí lorúkọ ọkọ mi. Jésù Kristi ọkọ opó agbọ̀rọ̀dún tálíkà bàbá aláìní bàbá òun lé ìyàwó jáde kò ń kọ ìyàwó gbogbo tó bá fẹ́ ṣe fún ẹ tó bá mọ̀ ọ́ tútù yẹn ni pé máa bẹ̀bẹ̀ máa gbàdúrà á lè ṣe. Mọ́mì tẹ́ bá ní kẹ́ wọnú ara mi gan mo torí mo ti ibẹ̀ ṣe sọ pé ìyẹ́sí dé ìjọra mo forí wo distance yẹn. Èkó ò jìnnà. Mọ́mì wọ́n ní fẹsẹ̀ sá lọ. Wọn kò tí ì sí yẹn gbà tó ti ń dáṣà. Tó ti ń dáṣà lójú nǹkan tí lójú nìkan tó ju yín gan ti rí. Àmọ́ mi ò ní mi ní yọ̀ǹda yín láì má ṣaláì gba ọ̀rọ̀ ìyànjú torí mo mọ̀ pé ibìkan lẹ ti bẹ̀rẹ̀ ibìkan lẹ bá dé. Wọ́n ní ẹni tó dáyé lénìí ó mọ̀ pé òun gbàbúrò lánàá ló sì gbẹ̀gbọ́n lọ́la. Àwọn ọmọ kan ṣì wà tó jẹ́ pé àwọn òbí wọn nífẹ̀ẹ́ sí kí wọ́n darapọ̀ mọ́ eré àgbéléwò. Kí ni kókó ọ̀rọ̀ tí ẹ lè sọ fún wọn pé kí wọ́n dìmú kí wọ́n má fi jẹun? Ó dáa mò ń sọ̀rọ̀ kan níbi tí Fẹ́mi Àlàmú ti sílé ó sọ fáwọn èèyàn pé òun kọ́lé yìí fún màmá òun níjọ́ yẹn mo sun ẹkún ayọ̀ pé mo ní graduate 3 èmi ọmọ mi kọ́lé lójú ṣé níbi tó ti máa wọ́n gbé sí pépà báyìí the cheapest actress wọ́n dẹ̀ yà mí bẹ́ẹ̀ kí wá torí ẹ̀ fi tíátà lẹ̀ òun mo ṣe máa ń sọ fún ọmọ wa sí gbọ́ kò lóògbọ́ rí kò ṣe bẹ́ẹ̀ pé ò rí fèsì tó wá ṣe wọn dẹ̀ ní wá ṣèké ń bẹ̀ mo rí lágbára pẹ̀lú ẹ kò kàn ẹ́ n tó wá ṣe ní kó lọ ṣe èmi ti ẹ̀ráyè mi tẹ́ pé ti bá faṣọ méjì ti bí ẹjọ́ ara yẹlẹ́wà ò yá ara màmí ò yá ìyẹlẹ́wà yẹn kó tó kú màmá mi mo fi purọ́ tí ò dá màá faṣọ kan bí wọ́n tún pè mí síbòmí ni o mo lọ bòmí ni o bá débẹ̀ bá ṣe bí sí nǹkan ẹjọ́ mo fẹ́ mú màmá mi lọ sí hospital ẹjọ́ àtúkò mẹ́ torí kówó yìí lè jọ èèlè náà ni 2,000 3,000 ìmí àtẹ̀tù sọ fún ẹ màmá ẹ gba 2,000 sí yín kù 3 tẹ bá padà wá ṣe wọn á fún yín balance sí òde kù mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lẹ́nì mo dúpẹ́ o. Gbogbo ẹ ti di tán ayọ̀. Mọ́mì tabani ká máa mú lọ ká máa sọ lọ I'm sure that tabani ká gbé foolscap sheet tí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ jáǹtì rẹ̀rẹ̀ mo dẹ̀ wọ́n pé mo yẹ sọ òdú ni yín ẹ̀ ń ṣàìmọ̀ fọlọ́kọ gbogbo print yín báyìí ó wà ló everywhere táwọn èèyàn lè rí yín kà. Mọ́mì ṣẹ̀rí kò sí bá ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín tó fún pé ẹ wá àyè nínú àìráyè yín ẹ fẹ́ lọ sígbà ẹ fẹ́ lọ ságbà ẹ̀dẹ̀ wò pé lórí ètò Oyin Mọ́mọ́ ẹ jẹ́ ká lọ bá wọn fi kíni ká tún lọ bá wọn fòyín sí nǹkan kékeré ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa ni wọ́n ní ká gbé fún yín. Mọ́mì lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa AK Media wọ́n ní ẹ lè lọ kí arúgbó lọ́fẹ̀ẹ́ gbárúgbó gan bá wá kí ẹ ó lẹ́tọ̀ọ́ láti gbà òun la ṣe ṣètò nǹkan kékeré tí ẹnu ń jẹ pé a mọ̀ pé ó kéré gan àmọ́ ẹ bá wa fi ọwọ́ ìfẹ́ ẹ bá wa fi gbà. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín AK Media ebi ò ní pa yín ẹ ní dààmú iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ mo fi àsìkò yìí fi rántí olóògbé Benson Akíndẹ̀jú torí pé ọmọ gidi ni ó wá program ẹ fún yín ní nǹkan fún yín ní nǹkan kò kàn yẹn o nǹkan tèmi special ni mami ẹ ti ń lọ Ọlọ́run á fọ̀run kẹ́ ilé àtọ̀nà tó fi sílẹ̀ àti iṣẹ́
kò ní bàjẹ́ ara tá à ń wí rèé o bí o bá ṣe ṣe ló máa bá o wọ́n kú síbẹ̀ wọ́n fọhùn tó bá lóò ní kú láéláé tètè máa ṣàmì ara ẹ̀ ní kú láéláé rè ìbọn ọmọ ìnájúwe fún mi lẹ́ẹ̀kan iṣẹ́ rẹ̀ kò kú. ẹ ṣe. ẹ ṣeun gan ni àdúpẹ́ mà. a ní rí jù báyìí lọ lórí ètò Oyinmomo lọ́sẹ̀ yìí. This is where we are going to draw the curtain. I want you to join us next same time next week níbi tí a tún máa ṣe àfihàn àkọ̀tun eléré àgbéléwò kan tá tún máa kẹ́kọ̀ọ́ tá máa ní ìmọ̀ àti òye. Orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́. Ire àti àánú ni mo fi yín lẹ̀ pẹ̀lú. Ó dìgbà. Ètò yìí gàlágà jù Oyinmomo, ètò yìí gàlágà.